tó lè mọ̀ ọ́. Ìjọba ló fi lè máa hó. Ẹ̀yẹ ló ti dàgbà. Ẹgbẹ́ mọ̀ ṣẹ́ ìhó làbàdàbà àti bẹ́ẹ̀ experience. Orí tó bá lọ bí iṣẹ́ kan. Wà á ní ọ̀dọ́ mú 10 years 15 years experience wa ó fẹ́ ẹ̀dọ́ ètò kí n ṣiṣẹ́. Ìyẹn ní tuntun náà pé ìjọba yẹn yóò pàṣẹ wá dáadáa. Báàmí dákàgbà àkàndó. Ẹ̀rọ mi rò pé mo pè lóòótọ́ aládùúgbò bàbá my president orí Nàìjíríà. Gbogbo àwọn tó ti jápa sókè òkun lágbàgbà àgbàgbà wọn tó wálé. Gbogbo wọn máa padà lágbàgbà àgbàgbà ló tó ẹni gbogbo wa ní. Àyàfi òye àgbàgbà. Torí tí Nàìjíríà bá da lágbàgbà pàtó. Gbogbo ẹ̀ tí ò fẹ́ wọ́n lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àwálé.